èròǹgbà gidi ni ẹ̀yin rò pé Dérìsọ́lá ń gbà lọ́kàn rẹ̀ nípasẹ̀ pé ó wò pé òun ò fẹ́ bí ọmọ kan fún bàbá kan bí ìyá òun ṣe ṣe pé òun fẹ́ pa ègún náà rẹ́ pé gbogbo ọmọ tóun bá fẹ́ bí ọkùnrin kan ni òun fẹ́ bí fún àwa tí a ti wo Dami versus Love ṣé ẹ rò bóyá ìgbésẹ̀ gidi ni Dérìsọ́lá ń gbé ní inú sinimá náà. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èyí ni Dami versus Life. Múfì tí actress Ìrèwọlé Ọláníyan tí ó produce tí ó dẹ̀ wà ní orí YouTube channel Ọláníyan Ìrèwọlé ní orí YouTube. Múfì náà jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ gan-an pàápàá jùlọ fún àwọn tí wọ́n máa ń rò lọ́kàn pé àwọn ò fẹ́ bímọ kan fún bàbá kan tó jẹ́ wípé ọkùnrin tí ó bí àkọ́kọ́ fún kò wà responsible tí wọ́n dẹ̀ ń fi orí tì í. Ẹ má jẹ́ kí n ṣàlàyé jù púpọ̀ fún yín kó lè yé yín dáradára. Ẹ lọ sí orí YouTube channel Ìrèwọlé Ọláníyan ní orí YouTube kí ẹ lọ wo múfì náà kí ó lè yé yín dáradára kí ẹ wo ipa gudugudu tí actress Ìrèwọlé Ọláníyan tí wọ́n kó ní inú múfì náà tí actress Vicky Adébóyè tí àwọn náà kó nínú múfì náà actor Babárìndé Adéoyè tí àwọn náà kó nínú múfì náà àti actor Gabriel Afọláyan. Gbogbo àwọn òṣèré tí a dárúkọ yìí ni wọ́n kó ipa gudugudu nínú sinimá náà tí ó dẹ̀ jẹ́ kí sinimá náà kí ó dùn púpọ̀ púpọ̀. Bóyá ẹ̀yin ṣe ń wò pé sinimá wo ni ẹ̀yin fẹ́ wò ní òpin ọ̀sẹ̀ yìí, mo recommend Dami versus Life fún yín pé kí ẹ lọ wò ó. Múfì náà dùn púpọ̀ púpọ̀ ó dẹ̀ kọ́ni ní ẹ̀kọ́. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti lè fi máa rí àwọn fídíò wa nígbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A sì gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ ń lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà. A gbà ládùúrà pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o.